أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله أدعوكتي يقفون الله atọrọ ìkẹ́ ìgẹ̀ fún olólùfẹ́ Ọlọ́run anabi Muhammad, ìkẹ́ ìgẹ̀ fún gbogbo àwọn anabi Ọlọ́run, ìkẹ́ ìgẹ̀ fún àwọn òbí wa, àwọn àfáà wa, atọrọ ìkẹ́ ìgẹ̀ náà bákan náà fún gbogbo ojúure àti etíire tí ń wò wá tí ń gbọ́ wá nínú ọkùnrin nínú obìnrin. Akíra wa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé, kó jẹ́ àmọ́ ṣe wọ́n nínú Islam iman, kó jẹ́ àmọ́ rí wọn ṣe nínú ihsan ọlá títóbi Ọlọ́run, ìrántí Ọlọ́run àti ìtanijí tí amúwá fúnra wa ní jímọ̀ tòní. Ọlọ́run jẹ́ aláṣepẹ́ nínú Islam. Òun ni ìkan nínú àwọn oore ńláńlá tí Ọlọ́run ṣe fún ọmọnìyàn, tí ó fi dá wa ṣàlẹ́ṣà nínú gbogbo ẹ̀dá tó dá, tí ó ní wa laqad karramna bani Adam. Ọlọ́run ni mo ṣàpọ́nlé fún ọmọ Ádámà. Àpọ́nlé tó ṣe fún wa ó parí síbi làákàyè àti ọgbọ́n àtòyé tí Ọlọ́run fún wa, tá a fi yàtọ̀ sí ẹranko, tá a fi yàtọ̀ sí àwọn ewéko. Àwa la mọ̀ ká ronú síwájú ká tó ronú sẹ́yìn. Àwọn ẹranko náà níwọ̀n bá làákàyè wọn o. Ẹ bá tẹ họ́nù mọ́tò tẹ bá ń drive, ẹranko náà mọ̀ pé yẹ kó wọ́n sá, ewúrẹ́ mọ̀ pé yẹ kó wọ́n sá kó wọ́n kúrò ńbẹ̀. Àmọ́ bolú ẹ kọ́ sá lọ kò yé. Ó lè jẹ́nu táyà mọ́tò gangan náà ni ó tún máa sábọ̀ wá. Ó yí ọmọ ènìyàn pé tí n bá gbọ́rú ohùn báyọ̀ yẹ kí n sá, ó dẹ̀ yẹ kí n ronú bolú yẹ kí n sá lọ. Ńlọmọ ènìyàn fi ju gbogbo ẹ̀dá yòókù lọ. Látara làákàyè yìí náà láti máa wá gbáyé gbádùn. Wa hamalnahum fil barri wal bahri. A máa ṣe nǹkan tó yẹ ká máa fi rìn lérí odò, a máa ṣe mọ́tò, a máa fi innovate ìlàkàyè science ńlọ́lọ́run fún wa. Ìlàkàyè yẹn náà wà ní manatu taklif. Òun náà làdánwò, òun náà ni wàhálà tọ́mọ ènìyàn kojú tó bá di ìjọ alkiyama láàfi ṣèṣirò. Lẹ́ranko òfin ní ṣèṣirò. Tẹ́ranko bá ṣe ṣìnà, tó bá jalè, tó gbogbo ntọ́ ọ bá dà yín ní epo nù, tó bá òun ni kò ní tẹ̀kìlífù lọ́rùn, nítorí kò sí làákàyè fún. Nígbà tí ò sí làákàyè fún, Ọlọ́run ò ní jẹ́ ń yà. Kò sí làákàyè, Ọlọ́run ò ní jẹ́ ń yà. Àmọ́ mi ènìyàn tó ní làákàyè, tó wà conscious, ó mọ ìyàtọ̀ láàrin aburú àtòrè. Ó ní mind tí ó mọ̀ sọ fún pé oore rẹ̀ aburú rẹ̀. Ọlọ́run wà bí nígbà tó mọ̀ ipò oore ní kílé tó ṣe, nígbà tó mọ̀ ipò aburú ní kílé tó ṣe. Ṣé bí wọ́n sọ wọ́n ka Al-Qur'ani fún ọ, ó sì létí tí yẹn fi gbọ́rọ̀, ó dẹ̀ yí ọ, ó mọ̀ túmọ̀ ọ̀rọ̀, kílé tó gbọ́ wá sí, nígbà tó gbọ́ kílé tó lò ó. Ìbéèrè yẹn wáyé lérí ọmọ ènìyàn torí làákàyè ta fún tí fi ń gbọ́ gbogbo mẹ́sẹ̀jì Ọlọ́run. Ìyẹn ló fà ẹni tí ó bá ti sí làákàyè yẹn lára ẹ̀ mọ́, Ọlọ́run ni mo yọ̀ǹdẹ̀ mi ò bá wí mọ́. Gbogbo n tó bá ṣe ní mọ́mẹ́ǹtì tí ò sí làákàyè lára ẹ̀ mọ́, mo yọ̀ǹdẹ̀. Níyọ̀ǹda fi wá nínú àdìsí Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì ní rufin al-qalamu an thalathatin. Gbogbo òfin ṣe àti mọ́ṣe tó fa káwọn màláíkà máa kọ gbogbo aburú wa àtòrí wa kalẹ̀. Wọ́n ti káwọ́rọ̀ ọwọ́ tí wọ́n fi ń kọ yẹn, gègé tí wọ́n fi ń kọ àìdá wa àti dáadáa wa, wọ́n káwọ́ rẹ̀ rọ̀. An thalathatin fẹ́ ni mẹ́ta. An-naimu hatta yastayqiza. Ẹni tí ń bá ń sùn títí tí ó fi jí, wọn ò ní kọ dáadáa rẹ̀, wọn ò ní kọ aburú rẹ̀, nítorí pé ó ti sùn, kò sí làákàyè lára rẹ̀. Tí wọ́n làdáni bá pèrun, oorun yẹn ká mọ́ ìrun tí wọ́n pè ká mójú oorun. Fáàtì àsìkò oorun yẹn fi wá jáde, tásìkò oorun míì fi wọlé, kọ̀tájí. Ó yẹ kó ti gbẹ̀ṣẹ̀ tó bá yẹ sí pé kò sí lójú oorun, àmọ́ lójú oorun tó wà, Ọlọ́run ni mo yọ̀ǹdẹ̀. Ìyọ̀ǹda yẹn tó bí ní pé kò sí làákàyè lára rẹ̀. Ìlàákàyè tí yóò fi respond pé àlàdáni ló pèrun yẹ jẹ́ ń dá lóhùn, kò sí làákàyè yẹn lára rẹ̀, kí la fẹ́ jẹ́ ń yà sí. Ajá sí pé làákàyè yẹn ni manatu taklif. Ibi tí a lọ gbogbo ṣe àti mọ́ ibi làákàyè yẹn ni ò jẹ́ a lè bá wí nígbà tó ti wà ní ojú oorun. Tí èṣẹ́ ni tọ́mọ̀ ọmọ sùn, ó ti kù ṣẹ́jú márùn-ún tásìkò oorun wọlé, ó wá mọ̀ ọmọ sùn o. Ẹni tí jẹ́jẹ́ rẹ̀ ló sùn, kò mọ̀ ipò oorun yẹn pẹ́ òun tó bẹ́ẹ̀ bóyá ológun kan, oorun yẹn wá pẹ́ kò jí bọ̀rọ̀. Wọ́n pèrun ìrun zuri kọjá, àlásàrì náà kọjá tó fi wá di ìrun asuri, ìrun magaribi, tásìkò méjèèjì fi kọjá nítorí tásìkò méjèèjì wọnú ara wọn ni. Ìrun magaribi wá dé ló wá jí lónìí. Látàárọ̀ mo ti sùn, mo ṣe jí wò yìí. Ọlọ́run ni mo yọ̀ǹdẹ̀. Ẹni kejì tá Ànábì sallallahu alaihi wasallam tó lọ́lọ́run yọ̀ǹda, òun ni al-majnun. Ẹni tó ya wèrè, Ọlọ́run mọ́ fi dán wa wò, ó kéré ó tóbi nínú wèrè. Hatta yufiqa títí tí ó fi gbádùn. Ọlọ́run ni mo yọ̀ǹdẹ̀, mi ò bá a sọ̀rọ̀ mọ́, mi ò lọ́rọ̀ bá a sọ, torí kò sí làákàyè tí ó fi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba yé. Communication l'Al-Qur'an, ṣẹ̀rí Ọlọ́run láti bẹ̀rẹ̀ dé parí communication ni.
on communicate mind ni ẹni yìí ti lose mind yẹ so kò lè receive communication Ọlọ́run ọba mọ́ Ọlọ́run ni mo yọ̀ǹde mi ò ní jẹ́ ń yà gbogbo tí wèrè bá dánwò ẹ̀ ń kírun mọ́ wèrè ọba yín kírun Ọlọ́run ni mo yọ̀ǹde títí tí ó fi gbádùn ẹni tó bá sùn tó bá ti jí ni mo tó bá ló tó l'obligation kó dárun padà ẹni tó bá sùn tá a sọ lẹ́ẹ̀kan tó bá ti tají ló tó l'obligation kó dárun padà anabi sallallahu alaihi wasallam ni man nama an salatin aw nasiyaha falyusalliha idha dhakaraha ẹni tó bá sùn àbó gbàgbé ìrun ńgbà kété ìgbà tó bá rántí àbí tó bá tají yẹn l'obligation ìrun yẹn tó sọ̀kalẹ̀ sí ọ lórí bẹ́ẹ̀ náà wà ní wèrè ẹni tó bá ti ya wèrè Ọlọ́run ni mo yọ̀ǹda àrùn rẹ̀ torí kò ní mind tí ó fi kírun fọ́lọ́run kò tiẹ̀ communication Ọlọ́run gan tiẹ̀ yé tẹ́ bá wíru fún ìrù ní fi ń gbọ́ kò yé mọ́ response tiẹ̀ ti yàtọ̀ sí tara ayé Ọlọ́run má fi wèrè dán wa wò kò ké nígbà tọ́lọ́run mọ̀ yìí pé àti wèrè torí wèrè ó yàtọ̀ sẹ́ranko ẹni bá ti ya wèrè ó ti kúrò láwùjọ ọmọ ànábì ádámọ̀ tọjọmọlúàbí ó ti wọ sáfù àwọn ẹranko òun gan mọ́ tí ń ṣe mọ́ kò bá lówó lọ́wọ́ wọn yé differentiate láàrin olówó wèrè àti tálíkà wèrè nkí olówó bẹ́ẹ̀ tí wèrè yẹn ó ní yàrá yẹ owó lọ́wọ́ kò sóore ń bí ẹ bá ti dáwùjọ ọgbà tí wọ́n kó àwọn wèrè sí àtolówó wọn àti tálíkà wọn àtàbí inú àtẹni tí ò ní bíbí àtẹni tó ní bíbí àtẹ̀yàn yẹpẹrẹ nù wọn ti di bákan náà wọn ò rí gbogbo differences tá a mọ́ make nínú status èèyàn nínú life yẹn kò sí mọ́ ilà ákàyè ló bí gbogbo differences yẹn lágbájá yìí lówó lágbájá yìí lágbára lágbájá yìí ọ̀lẹ́ni lágbájá yìí mọ̀ọ̀yàn lágbájá yìí ọmọọ̀yàn yẹn yẹpẹrẹ lágbájá ilà ákàyè ló bí gbogbo differences yẹn tí ó bá ti sí mọ́ ẹ̀dìbà kan náà ẹ̀ mọ̀ pé ilà ákàyè gangan ni òun gangan ni transformer ti ń bẹ lára wa òun ni nǹkan tọ́lọ́run fix sí wa lára tí fi ń communicate kíní ẹ̀ gangan ni communicate lára wa ọlọ́mọ gbàlá ákàyè wa mọ́ dàrú gbogbo àwọn tọ́lọ́run fàdánwò wèrè kan ọlọ́run bá wò wọ́n sàn kí la fẹ́ lò ní pé títí tí wèrè ó fi wá mọ tí ń ṣe ọlọ́run ló wọn ọba sọ̀rọ̀ àfìgbà tó bá tó mọ tí ń ṣe l'obligation mọ gbààwẹ̀ tó wà lọ́rùn ẹ̀ l'obligation wà lọ hajj tó wà lọ́rùn ẹ̀ l'obligation mọ búyàn wèrè lè bú yín kò ní wọn ò lẹ́sẹ̀ tí wọ́n ń kọ fún tó bá bú yín nígbà tó ti ya wèrè ó dìgbà tó bá tó mọ tí ń ṣe kó tó mọ gbẹ̀ṣẹ̀ kó tó mọ wá gba ládá lérí dodo tí bá ń ṣe wèrè tó wọ́sùn tó bù wọn lówó kò ní ládá tó fẹ́ gbà ń bẹ̀ nítorí pé kò sọpọlọ kò sí mind tí ń fi ń ṣe kíní yẹn lára ẹ̀ bẹ́ẹ̀ ẹni kẹta tá Nabi sallallahu alaihi wasallam dákọ̀ ó ní asọ̀bíyù hátà yahtaluma ẹni tó bá jẹ́ ọmọ kékeré tí ò tí bàlágà títí tí ó fi dẹni ọkùnrin tó bá jóbìnrin títí tí ó fi dẹni obìnrin tó bá jọkùnrin tí ó bàlágà tá a mọ̀ ní ọmọ bàlágà èdè lárúbáwá ní pọ́ bàlágà bulugh tí ìyẹn bá ti dẹni tọ́lọ́hún tó communicate éèjì gẹ́gẹ́ kọ́ là ń wò ń bẹ́ẹ̀ ẹ̀rí pé nígbà tó kéré kò tí ì sọpọlọ kò dáa tó dáa yàtọ̀ sí tí ọ̀dà àmọ́ Ọlọ́run ni mo yọ̀ǹdẹ̀ ẹ̀rí pé dodo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n exempt yìí àìmọ̀ntán ṣe àtàrí nílàákàyè ló fa exemption yẹn ló jẹ́ àmọ́ ìpè ìlàákàyè ni mọ̀nà tó taklif ọmọdé tó bá dẹ̀ jọmọ kékeré tọ́lọ̀ ń fún ní ìlàákàyè tó ti bá àwọn àgbààgbà dọ́gba nípa age kò tí ì mọbìnrin kò tí ì mọkùnrin àmọ́ làákàyè rẹ ti sharp asabiyul mumayyiz wọn ń perú ẹnu ṣẹ̀ríà ìlàákàyè rẹ ti sharp débi pé ó ti bá àwọn àgbàlagbà dọ́gba àmọ́ tòun náà sí kàtígórì àwọn àgbàlagbà nípa obligation ẹ̀sìn ó jẹ́ àmọ́ ìpè ìlàákàyè gẹ́gẹ́ ní ti ń bẹ lára wa tọ́lọ́run bàbàrà ìlàákàyè ló fa gbogbo ṣeṣe mọ́ṣe gbogbo ṣẹ̀ríà Ọlọ́run láti bẹ̀rẹ̀ dé parí èrè ìlàákàyè lọ́rọ̀ mọ́ kéèyàn wá mọ̀ọ́mọ̀ kọ́ wá gba ìlàákàyè yẹn lára ẹ̀ àbí kọ́ mi ènìyàn lọ gbégbèsè kan tí ó fa kí ìlàákàyè yẹn ó kúrò lára ẹ̀ láwọn àsìkò kan ní ṣẹ̀ríà Ọlọ́run fi gbógun tì í ní ṣẹ̀ríà Ọlọ́run fi gbógun ti kíyàn mutí kíyàn mọ fín kankan símú àbí kọ́ mọ gún rẹ̀ ní nkankan lára tí ẹ pé iṣẹ́ tí ó ṣe lára ẹ̀ ní pé yóò gba ìlàákàyè yẹn lára ẹ̀ ní ṣẹ̀ríà Ọlọ́run fi pè é léèwọ̀ kìí sì ṣe wọ̀ kékeré nítorí pé gbogbo tí ń jẹ́ obligation ẹ̀sìn pátápátá ní ò ní bára wọn mú fẹ́ni fún tọ̀hún mọ́ kò ní dọ́gba fún tọ̀hún mọ́ ó ti wà láwùjọ wèrè ó ti wà láwùjọ ẹranko ó sọ rẹ̀ di ó yọ rẹ̀ kúrò ní sáfù àmùkàlàfíìn ó fẹ́ yọ rẹ̀ kúrò mẹ́ẹ̀ nìjìyà fi wà fẹ́ni bá mutí nìjìyà lọ́dọ̀ Ọlọ́run ọba tó le ló fi wà fún gbogbo ẹni bá mu gbó gbogbo ẹni tí ń bá mu ìmúkùmù tọ́fà kí ìlàkàyè ọmọ sí lára ẹ̀ mọ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ lé ní ọ̀rọ̀ ọtí mímu ni ẹ̀rí pa àfi táìtù rẹ̀ síbẹ̀ káwá pé ní aburú ọtí mímu àwọn tán mutí pọ̀ wọ́n ń pọ̀ sí i ni tí wọ́n bá sì rí táìtù wọn ò ní wò ó wọ́n bá sì rí táìtù wọn ò ní gbọ́ ló jẹ́ àpè ní orísun aburú ìpìlẹ̀ bàjẹ́ orísun ẹ̀ṣẹ̀ nítorí pé òun ni umul khaba'ith tó wá nú àdìsí anabi sallallahu alayhi wa sallam ẹ̀yin náà rí nǹkan gbogbo àlàyé tá a ṣe sẹ́yìn ẹ dákun tí ó bá ti sí làákàyè lórí wèrè tí ò ní làákàyè tí ẹnìkan máa ń fẹ́ súnmọ́ kí là ń bẹ̀rù lára wèrè
ṣe bí nítorí pé kọ̀mọ́ tí ń ṣe ni ó lè mú gi kọ́lá amáyàn lérí òun ọmọ túmọ̀ tó ṣe kò sí máìndì mọ́ ó dìgbà tí máìndì yẹn bá sọ̀kalẹ̀ sí lára kó tó mọ ìtumọ̀ gbogbo action kọ̀ọ̀kan àìmọ̀ túmọ̀ tó lè ṣe yẹn ló já mọ́ sá fún wèrè tá a bá rí wèrè àyà sẹ́gbẹ́ kan nítorí kò sí làákàyè bẹ́ẹ̀ náà wàá lẹni tó mutí náà ó ti fi ọ̀nà kan sọ́nà kejì gba ìlàákàyè yẹn lọ́wọ́ rẹ̀ ó ti dẹni tí yóò máa constitute problem láwùjọ ẹlẹ́ẹ̀kejì ni pé dídá tọ́lọ̀ ń dá wa ó fẹ́ ká máa fi gbogbo ìṣẹ́jú ká máa fi wà pẹ̀lú òun ó fẹ́ ká máa fi gbogbo àsìkò máa rántí òun ìdátọ́ dá wa assignment wa lórí ilẹ̀ ayé nìyẹn ẹ dákun ẹni tó mutí ní mọ́mẹ́ǹtì tó ti ń pa lọ́wọ́ ṣó lè rántí ọlọ́run ṣó lè kírun ṣó lè gbààwẹ̀ kò lè bọ́lọ́run sọ̀rọ̀ mọ́mẹ́ǹtì náà so security àti àmójútó ọlọ́run ò lè wà pẹ̀lú ẹ̀ òun fún rẹ̀ gangan bí ìgbà pé èèyàn sọ fún security àtàwọn gáàdì tí wọ́n ń gáàdì ẹ̀ pé ẹ máa lọ́mọ yọ̀ǹda yín ládùúgbò tí ó mọ̀ pé wọ́n rọ́ọ̀bù ńbẹ̀ tí wọ́n sọ pé àdúgbò yìí léwu o láwọn ayé ń ṣe ọ́ o láwọn àjẹ́ ń tẹ̀lé ọ́ ńlá làkàlà o tún wá mutí ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo security ti ń bẹ lára rẹ̀ àmójútó ọlọ́run ọba ti ń bẹ lára rẹ̀ ọmọ yìí dànù kódà àwọn àdìsí náà sọ pé àwọn màláíkà wọ́n kórìíra òórùn ọtí nígbà tó bá mutí àwọn màláíkà tí ó wà pẹ̀lú rẹ̀ àwọn màláíkà kẹ́ màláíkà anú tí ìrànṣẹ́ ọlọ́run ọbọ̀ mọ wọlé tọ̀ látara wọn táburú kankan ò ní lè dọ́dọ̀ rẹ̀ látara protection tọ́lọ́run ní ká màláíkà yìí máa ṣe fún ọ nígbà tó bá ti release wọn tó sún wọn sẹ́yìn ó ti expose ara rẹ̀ sí risk aburú ntọ́lọ́ tí fi ń ṣe rẹ̀ kò lè mọ̀ láíláí kò lè imagine ọlọ́run ọba àlekè ọlá pàṣẹ nínú Al-Qur'an ó ní ya ayyuhal ladhina amanu nínú Suratul Ma'idah àyà 90-91 ya ayyuhal ladhina amanu innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaitani fajtanibuhu la'allakum tuflihun ṣé ẹ̀rọ tí mímu ọlọ́run ni mo pe dúdú ẹ̀yin tẹ́ nígbàgbọ́ tó wáyé pé tòótọ́ lẹ gbà mí gbọ́ o ẹ̀yin tẹ́ fẹ́ bọ́lọ́run ọba rí ẹ̀yin tẹ́ ní ìpalẹ̀mọ́ fúnjọ́ kan yìí ẹ̀yin tẹ́ fẹ́ jìyà náà tẹ́ fẹ́ jìyà ọlọ́run ọba innamal khamru kò sí ti ń bẹ ń bí ọtí ìnàmá lówí ó ní innamal khamru kò sí nǹkan kan tí ń bẹ ń bí ọtí tọ́ta yọ yí pé rijsun min amali shaitan ìdọ̀tí ni ìwà ṣètọ́nì ni ṣètánì ní tìyàn dédé ọtí ṣẹ́ríṣì náà aburú ni àgbákò ní láyé tiẹ̀ odindi orí ibú ni láyé tiẹ̀ ọlọ́mọdé àbá wọn ṣe àmọ́ ṣẹ̀mọ́ pàdé àmọ́ kan bẹ lára ọmọkùnrin tí ń fi mọ́ nífẹ̀ẹ́ obìnrin tára rẹ̀ fi mọ́ béèrè fóbìnrin àdámọ́ kan bẹ lára obìnrin tára rẹ̀ fi mọ́ béèrè fọkùnrin àṣejù ní bíṣì náà ọlọ́run mọ̀ pé òun dá nǹkan kan mọ́ ọkùnrin tí ó máa wá lára obìnrin ó dá nǹkan kan mọ́ obìnrin tí ó máa wá lára ọkùnrin ló fi ní ká máa fẹ́ra wa lọ́nà tọ́tọ́ àṣejù rẹ̀ ló di ṣìnà ọtí kò sí àdámọ́ kan lára ọmọ ènìyàn tí máa béèrè fọ́tí tíyàn bá fẹnu kàn rí láyé ẹ̀ kò lè yọ tí gbogbo ẹni tí ò mú tírí ọmọ rò ń bí ọtí náà ní pé kí wọ́n á rí ń bẹ́ẹ̀ sódùn tayọ ṣúgà ni sódùn tayọ oyin ni kí ló sún wọn débẹ̀ àtọ́júràn ló bí ọtí kò sí àdámọ́ kan lára ọmọ ènìyàn tó ti dé di ọtí gbogbo ẹni tí ọtí tó bá gbégbó ọtí sẹ́nu tá à ń pé mú jẹ́ jùlẹ̀ jáwọ́ ń bẹ̀ tí ó fẹ́ jáwọ́ ń bẹ̀ tó ní òun ti wà addicted ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló sún ọ débẹ̀ lákọ̀ọ́kọ́ ọjọ́ òun náà ní lè ṣàlàyé pé sọ fún mi sádìkṣẹ̀ náà ní tàkọ́kọ́ ọjọ́ tó kọ́kọ́ mú rí níjọ́ tó tẹ́sítì ẹ̀ ọlọ́run wá ní ìpìlẹ̀ṣẹ̀ṣẹ̀ rẹ̀ èṣù ni wọ́n ní ìnàmà yùrídù ṣèitọ́ọ̀nù tó já sọ bẹ́ẹ̀ fún yín ìnàmà tí ń bẹ́ẹ̀ gangan ni pé yùrídù ṣèitọ́ọ̀nù ìpalẹ̀mọ́ ṣèitọ́ọ̀nù ìpalẹ̀mọ́ ṣèitọ́ọ̀nù an yùkíà an òun ni wípé yùkíà bainakumul àdáwàtà ó fẹ́ mọ́ fọtí dá wàhálà alẹ̀ láàrin yín ni ọtí lẹ́mú tẹ̀ fi ní mọ́ tẹ̀ ń ṣe mọ́ tẹ̀ fi mọ́ sọ̀rọ̀ bàjẹ́ ọtí lẹ́mú tẹ̀ fi ní mọ́ tẹ̀ ń ṣe mọ́ tọ́kọ́ ó fi mọ́ lùyàwó wàlìbàgọ́dọ́ àti bínú ara ẹni filhamuri látara ọtí mímu wáyé sudakum an dhikrillah yóò gba làákà ìtò yẹ kó mọ̀ fi rántí ọlọ́run gbogbo gbà ìrántí ọlọ́run tá a ti torí ẹ̀ dá wálé ayé ọtí fẹ́ bá assignment yẹn jẹ́ mọ́ ọ lọ́wọ́ wàá ní sọlá ọtí òní jó orírun kí fahal antum muntahuna ṣe wàá jáwọ́ ń bẹ̀ báyìí ntọ́lọ́ ń sọ nínú alukurani nìyẹn ìwọ ọmọ ìyá mi lọ́kùnrin ìwọ ọmọ ìyá mi lóbìnrin tó ti gbó ọtí bọnu tó fẹ́ yọ abẹ́ni tí mo mú kú mo ní gbó wọ́n tó mú gbó àbẹ́ àwọn tán mú gbogbo àwọn tán po kẹ́míkà pọ̀ àwọn ọmọ ọ̀dọ́ tí wọ́n ń po kẹ́míkà pọ̀ àdánwò yẹn ń pọ̀ sí ni ó ti kúrò ní secondary school ó ti wọ primary school tí wọ́n ń po kẹ́míkà pọ̀ ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé ẹ̀kọ́ gíga ilé yunifásitì wọn ti mú gbó ó ti rampart ní secondary school nísìnyí táwọn náà ń fi nǹkan kí nǹkan sára ọlọ́mọọmọ ṣàánú wa bísínẹ́sì ọtí bísínẹ́sì gbogbo òmùkùmù yẹn wá pọ̀ ní nàìjíríà nísìnyí débi pé gbogbo òpópónà gbogbo kọ̀rọ̀ báyìí kí ẹnìkan náà bá ṣí ṣọ́ọ̀pù kínkínní kan ọtí náà ní ta ń bẹ̀ ẹ̀rí kan lọ́pọ̀sìtì ẹ̀rí kan ní wọ́n wàá súnmọ́ra wọn
business yìí dẹ̀ sábà súnmọ́ra wọn tó bẹ́ẹ̀ ó yẹ kí kan máa affect omi bẹ̀tí tó jó súnmọ́ra wọn tí gbogbo wọn tún ṣí tán ṣí ní pé wọ́n rí nípa wọn ń tà bó ṣe súnmọ́ra wọn tó ìtumọ̀ nípa àwọn èèyàn mutí ìtumọ̀ nípa àwọn èèyàn mùmúkúmu wọn fífún kófì ń pọ̀ sí nílùú wa ni la fi gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ gbogbo ẹni tọ́lọ́ ń fàdánwò rẹ̀ kan Ọlọ́run má ṣe yọ wọ́n bẹ́ẹ̀ gbogbo àwa tí ò fi kàn Ọlọ́run má fi kàn wá o má fi kàn ọmọ wa o má fi kàn gbogbo èèyàn wa o ọ̀rọ̀ Ọlọ́run ọba rèé nínú daruratul khams ó gba àwọn nǹkan tí necessity sharia makasidu sharia àwọn objection sharia Ọlọ́run ọba pé kí ni tá bá fẹ́ ṣàkóyawọ́ òfin Ọlọ́run ọba lápapọ̀ nítorí pọ̀ láti báàbù tọ̀hárà títí ẹ bá rí tíra fíkú kàndí ní orí báyìí mi lè máa lọ bí volume 10 mi lè máa lọ bí volume 20 oní volume 30 wà sharia Ọlọ́run náà ni pé Ọlọ́run sọ pé Ànábì sọ pé Ọlọ́run sọ pé tí nǹkan bá rí báyìí ìdájọ́ rẹ̀ ní yóò dá tá a bá fẹ́ summarize gbogbo ẹ̀ lédè kan bó la ṣe lè summarize ẹ̀ wọ́n ní Imam Ghazali ní òun rí kó sí 5 ọwọ́ adakọ̀ 5 nínú ẹ̀ ní pé hifzul akili sharia fẹ́ inú àwọn objective sharia ní pé ó fẹ́ preserve làákàyè wa kí nǹkan kan má ṣe làákàyè nítorí tí nǹkan bá ti ṣe kò ní rí wa bá sọ̀rọ̀ mọ́ kò ní rí wa communicate mọ́ in tó fix sí wa lára tí fi ń bá wa sọ̀rọ̀ pé ẹ ṣe ẹ má ṣe ẹgbọ́ àyà yìí ẹgbọ́ àdìsí yìí gbogbo àyà tàdìsí láyé in communicate làákàyè ni ẹni bá ti mutí kò rí àyà gbọ́mọ́ kò rí àdìsí gbọ́mọ́ ó ti kúrò ní sáfù àwa mùsùlùmí lànàbí sallallahu alaihi wasallam fi ní la yazni zani hina yazni wa huwa mu'minun wa la yashrabu al-khamra hina yashrabuha wa huwa mu'minun ẹni tí ń bá mutí lákòókò tí ń bá mú lọ́wọ́ yẹn quality imani yẹn ò sí lára ẹ̀ mọ́ ìròyìn imani yẹn ti jáde kúrò lára ẹ̀ nítorí kò lè jẹ́ mùmínì kó máa mutí ní mọ́mẹ́ǹtì tí mutí yẹn imani rẹ̀ ti wálẹ̀ ẹ̀ wá wẹni tó mutí tó tààrọ̀ tí lọ bọ́ lọ́wọ́ ọba èèyàn mutí tó ẹ́ pé ọtí náà ló ṣe kú pa ń bí tó mutí tán ní drive ló lọ bọ́ lọ́wọ́ ń bẹ̀ sọ́lọ́ bọ́ lọ́wọ́ ní kèfèrí nínú àbọ́lọ́ bọ́ lọ́wọ́ mùmínì bóò ni ó ṣe bọ́ lọ́wọ́ pàdé bóò ni ó ṣe rújọ́ ọlọ́mọṣà tún wa ní àtibọ̀tán ṣe ọ̀jọ̀gbọ́n kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n akọrin Abu Zaid àfáàgbà ni ó tún wá jẹ́ akọrin lárúbáwá àwọn làfáà tó ní wasail mutakọ́bálà Fazazi Abu Zaid al-Fazazi òun ló kọrin ọgbọ́n nígbà tí ọtí mímu rampart lásìkò tiẹ̀ náà ní ilẹ̀ Andalus nílẹ̀ Spain nígbà tí Islam fi wà ń bẹ̀ ó ní ya mudiminal khamuri gaira alim fi tarikihi amradhi lijalali ya mudiminal khamuri mo pé gbogbo owó tó ti wà addicted sọ́tí ọtí àti mukumu onígbó àti gbogbo ẹ̀yin tẹ́ ń fínfín kọ́fìn fi gaira alim tẹ kíta tẹ tí ẹ̀bí kíta àwọn dókítà kìlọ̀ fún yín pé àkóbá tí ń bẹ láàárọ̀ tí kò sóore ń bẹ wọn là Nabi sallallahu alaihi wasallam sọ pé innama hiya da'un nígbà tí dókítà kan sọ fún Ànábì pé àwọn máa ń fi ọtí ṣèwòsàn kí lórí sí Ànábì ní kò sí ìwòsàn lára ọtí innama hiya da' àìsìkìkìdá àìsàn ní ọtí kó tó adé nípa àwọn dókítà náà wá délé ní tán ka eye oríṣiríṣi àìsàn tí ń bẹ lára ọtí tí yẹn lè kó ń bẹ kíní kan cancer ọtí kíní kan ọtí gbogbo àìsàn ayé lè ní pápátá náà associate mọ́tí kan tó sọ l'Ànábì sì sọ tipẹ́ Ọlọ́run ò ní kọ kíní kan fún wa kó rí ọ wà ń bẹ àfààní gẹ́ra alin mo pè wọ́n tó bìkítà tó bá tiẹ̀ gbọ́n táwọn dókítà ń sọ yẹ kó tiẹ̀ respect tọ́lọ́hún fi tarikihi amradhi lijalali abushiri bi faqirin wa hatiki sitirin wa qubuhi dhikirin wa su'i halin abushiri bi faqirin mo kí ọ kú oríire mo fẹ́ dá ọ nínú dùn bi faqirin ó tó ṣìgbẹ̀yìn ni kìí ṣe tèpè ọtí mímu ìmukúmu gbogbo ràn mukumu láyé igbó bí fákìrì àmọ́rin pẹ̀lú òṣì ni kódà tó bá ṣe bó lówó lọ́wọ́ kí àṣebáwọn alágbájá mu tí wọ́n sì lówó lọ́wọ́ ó yẹ kó ní jù bẹ́ẹ̀ lọ tí ló fi dára ẹ̀dùn bí tó déhùn gbogbo ọ̀nà pátápátá gbogbo nation tí wọ́n bá ti bàbàrọ̀ ọtí mímu tí gbogbo yín bá ẹ̀ ní lọ síwájú ń bẹ̀ mo wo statistics National Bureau of Statistics Nigeria ani láti 2014 sí 2016 ọtí tọ́mọ Nàìjíríà mọ̀ nígboro Nàìjíríà wọ́n fi rural area sí o nígboro Nàìjíríà nítorí ti rural area wọ́n láwọn ò rí estimate tàwọn gbèríko àwọn ìlú oko wọ́n láwọn ò rí estimate ti gbòòrò lásán táwọn rí estimate o ọtí tọ́mọ Nàìjíríà fìdígo rẹ̀ jálẹ̀ wọ́n lọ wọ́t kò dín ní ìyẹn ní kó tún jù bẹ́ẹ̀ lọ kò dín ní 220 billion naira
220 billion kìí ṣe mílíọ̀nù bílíọ̀nù mílíàrù 220 billion naira lọ́mọ Nàìjíríà kó sí di ọtí ará àgbòrò. Wọ́n ní tí study àwọn dẹ̀ tún reveal fáwọn ní pé ti gbèríko jù bẹ́ẹ̀ lọ nítorí pé ará oko kì í mutí tó àwọn ará àgbòrò kì í mutí tá ará oko ará àgbòrò lọ bí iṣẹ́ kálukú lọ bí ọjà rẹ̀ wọ́n lọ bí business ará oko mú yálà yọ ọtí àwọn ará oko wọn a máa mu ògógóró wọ́n mu pàyà wọ́n mu tajútajú ńbẹ̀ wọ́n mu ṣẹ́pẹ̀ wọ́n mu ògùrọ̀ wọ́n mu burúkutu ará oko mu kí wọ́n tún pé ará oko mu pẹlẹbẹ gbogbo náà ọtí burúkú ni wọ́n mu ńbẹ̀ àwọn òsì máa ń fò fìgò mú àwọn fò odindi kẹ́ẹ̀gì wọn tí wọ́n máa fi rọ wọ́n ṣe pé tí wọ́n máa fi rọ ìmúkùmù yìí náà tún jẹ́ tóun náà máa pààyàn yìí ẹmu àwọn kẹ́ẹ̀gì ńláńlá tán fi ń rọ ẹmu iná wọn fi ń dọ́tí náà àwọn ò tiẹ̀ fìgò mú tí wọ́n tẹ́ fi wá rí estimate wọ́n á nẹ́nu táwọn rí estimate lásán níbi tó wó ní pọ̀ dé owó tó tún Nàìjíríà ṣe tó create employment tí ó lọ gbà lọ́mọ Nàìjíríà fi mutí ní 2016 214 sí 2016 220 billion naira kò kéré sí níbo la wá ń lọ. Abushiri Bifakiri ntafa Zaidu Fazazi ń sọnù Abu Zaidu Fazazi Abushiri Bifakiri náà ní lọ́wájú bọ̀rọ̀ tẹ́ bá ti kúndùn ọtí Abushiri Bifakiri ẹ pẹ́ nínú àìrí jẹ ẹ pẹ́ nínú àìrí mu. Wàhátìkì sítìrìn ọlọ́tí ò ní láṣìírí fúnra ẹ̀ náà ni ó mọ túrẹ̀ láṣìírí yọmọ ọgbà ọmọ yẹn mo ti bá a sùn mo ti ṣe kíní gbogbo tó ṣe ń kọ̀rọ̀ fúnra ẹ̀ náà ni ó sọ síta. Wàhátìkì sítìrìn àṣírí ara ẹ̀ yóò fẹnu ara ẹ̀ tú ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ tẹ́ ti ń wádìí tẹ́ ti béèrè tí ó sọ fún yín ẹ ṣára ọtí fún tẹ́ bá ti ra ọtí fún rẹ̀ yóò mọ tú gbogbo àṣírí ilé rẹ̀ yóò mọ sọ̀rọ̀ kàbìtì fún yín. Wakubuhi dhikirin wasu ihalin wakubuhi zikirin orúkọ ọlọ́tí ó kọ ọ̀mùtí kì í dá láwùjọ ojú ọmọ ti àwọn ọmọ rẹ̀ yóò mọ kó ìtìjú bọ̀ mọ́ yóò kó ìtìjú báyà yóò kó ìtìjú bá gbogbo àwọn tán ní ìgbà tán bá ń lọ gbé bàbá wọn wá láti títì tó ti bì tó ti kó sínú kọ́tà tó ti lálà sí ara ẹ̀. Wakubuhi zikirin abanilókọjẹ́ ṣebẹ́ nìkan náà jó lórí ní Nàìjíríà ọtí mímu ló fi bàtà rẹ̀ jẹ́ olórí kan náà àwọn olórí tó jẹ́ rí Nàìjíríà wọ́n ní wọ́n gbé dọ́kúmẹ́ǹtì wá wájú rẹ̀ náà bá ṣàtìrọ̀ ti fún tó bá ti mu tí yóò àsìkò tó bá mu tí yóò tó ti ń pa àrùn ní kálukú ọmọ ti dọ́kúmẹ́ǹtì bọ̀ wájú kọ́ mọ buwọ́lù kọ́ mọ sáìnì ẹ̀ inú tó kó bá nù ọtí mímu. Wakubuhi zikirin abanilókọjẹ́ wàsú ìhálín ìṣesí rí oníṣe tọrọ kò ní wúyàn lérí kìí ṣèṣe sí ọmọlúàbí ṣe báwọn tí ò bá wa ṣẹ̀sìn Islam àwọn tọ́lọ̀ wọn tẹ́sípé tọ́lọ̀ ń bá sọ onítùmọ̀ sí wọn tá nẹ́bí bá sọ onítùmọ̀ sí wọn ṣe báwọn náà ń jẹ́rìí fara ayé pé ọtí mímu ìṣe nǹkan ọmọlúàbí. Wàsú ìhàl aṣọ ní dọ́mọ yẹ̀yẹ́ láwùjọ àwọn kékeré mo rí ẹnìkan tó mutí ó ti yó ó wá lọ sùn orí dẹ́kìnì gíga kan kìí ṣe dẹ́kìn kìíní dẹ́kìn kejìlé tọ́ga ó ti mutí ó ti yó lókàn jí láàrin òru ló lóun fẹ́ tọ̀ ìwọ̀n àwọn oṣẹ́ mọ̀ ọtí ó ti dà á láàmú yóò mọ̀ wo nǹkan yóò mọ̀ wo ibi tó jìnnà bíi kékeré gbogbo tó tóbi ó mọ̀ kéré lójú ẹ̀ tó ti mu tajútajú ń lọ́ bá bẹ̀rẹ̀ sí ni máa tọ̀ láti òkè dẹ́kìn yóò kàn ní kóun ó gbé ẹsẹ̀ báyìí ọba rẹ̀ ńlẹ̀ńlẹ̀ ní ọkàn lẹ́sẹ̀ ó da gbogbo ìṣẹ̀mí ayé ẹni tí ń sọ irú ọtí ìṣẹ́jú mélòó wákàtí mélòó ló fẹ́ fi enjoy ọtí tó lọ mọ́ ẹ wá wo damage tó kọ́sì sínú life ẹ̀ ẹ wo àgbákò tó lọ he látara ọtí oore bọ́m̀bẹ̀ tọ́kan lẹ́sẹ̀ tí wọ́n lọ ní iṣẹ́ àánú ni tó bá kan lẹ́yìn ńkọ́ ọwọ́ akan lẹ́sẹ̀ kò wúlò fún rẹ̀ mọ́ bí ó ṣe máa bá lọ títí tí ó fi kúnnù. Abushir bifakirin wàhátìkì sítìrin wàkúbuhi dhikirin wàsú ìhálin lànàbí sallallahu alayhi wa sallam fi pè ọtí ní umul khaba'ith ìpìlẹ̀ṣẹ̀ṣẹ̀ gbogbo aburú òun lórísun gbogbo bàjẹ́ nítorí pé tí ó bá ti sí làákàyè mọ́ ẹ̀sọ̀ bàjẹ́ tọ́mọ ènìyàn ò lè dánwò. Usman ibn Khattab radiyallahu ta'ala anhu nínú hadisi tí Ibn Hibban gbà wá àti Bayhaqi wọ́n ní Usman ibn Affan sàbí ànábì pàtàkì ó wá dìde òun ló ṣe kútùbà fáwọn èèyàn ló ṣe wáàsí fún wọn pé yá ayyuhannas ẹ̀yin èèyàn gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí mo lọ́rọ̀ gidi bá yín sọ wọ́n lọ sọ fún wọn pé ìṣẹ́nibu ummal khaba'ith
ẹ jìnnà sí ọtí òun ní ìpilẹ̀ṣẹ̀ sí òun ní orísun gbogbo aburú láyé fa innahu kana rajulun mimman kana qablakum yata'abbadu ó pìtàn arákùnrin kan fún wọn pé ẹnìkan bẹ nínú àwọn tó ṣáájú yín olùjọ́sìn Ọlọ́run ni àfáà ni olùsìn Ọlọ́run ni olùbẹ̀rù Ọlọ́run ni wàyà àtẹ́sílù nurse kódà ó sin Ọlọ́run débi pé kò tún gbénú ìgboro ìlú mọ́ Ọlọ́run gbé jìnnàjìnnà ó sá fún ẹ̀ṣẹ̀ ó sá fáwọn èèyàn tó lè ṣe Ọlọ́run lára wọn ó adẹni tí ń sin Ọlọ́run lérí àpáta ó dẹni tí ń sin Ọlọ́run létídò ó dẹni tí ń sin gbogbo ibi táwọn èèyàn bá tún sí kó débi tọ́wà yóò tún sún sẹ́yìn. fa'alikọ́tù humra'atun arábìnrin kan tóun jó ń panṣágà tọ́dẹ̀ gbajúmọ̀ lọ́wọ́ akọjá lára ìjọ kan lọ́wọ́ pé àfáàdán ní sin Ọlọ́run yìí èmi fẹ́ jẹ́ṣẹ́ rẹ̀ o fa'alikọ́tù humra'atun ó ní mo fẹ́ mú àfà yìí wálẹ̀ mo fẹ́ mọ tí ń bẹ lábẹ́ rẹ̀ bó ti tó. fa arsalat ilayhi khadiman ó wá gbé ọmọ ọ̀dọ̀ kan ọ̀ràn sáfà yẹn onítọ̀ bá ti débẹ̀ sọ fún pé inna nad'uka li shahadatin ẹni eré ni tó bá kàn sọ pé èmi kárùwà ń ránṣẹ́ pé mo fẹ́ kọ́ wá kò ní dáhùn nítọ́ sọ fún tó bá ti dáhùn ni pé inna nad'uka li shahadatin afẹ́kọ̀ wá jẹ́rìí ọ̀rọ̀ ṣé jẹ́rìí sí ni àmánà Ọlọ́run ni pé ọ̀rọ̀ kan bẹ tó fẹ́ dàrú àwa fẹ́ kọ́ wá ṣẹ̀rí torí ẹ̀rí Ọlọ́run lẹ̀rí èèyàn lẹ̀rí Ọlọ́run afẹ́kọ́ wá ṣẹ̀rí afáhẹ́ wò pé ìjọsìn wọn pè mí sí yìí gbọ́dọ̀ ti torí pé ń sin Ọlọ́run lẹ́yìn ìlú kí má wàá dáhùn lọ́ba dìde tẹ̀lé wọn. fàdákàlà ọ wọlé ibi tí wọ́n ní ọwọ́ fàtọ́fì kọ́tíkúlà máa yẹ dùkúlù bàbá ní ágìlà kọ́tíhù dúnà tó bá ti wọnú ilẹ̀kùn kan báyìí wọ́n tilẹ̀kùn yẹn látẹ̀yìn. hátà ìdá àfùdọ̀ eríṣiríṣi ilẹ̀kùn làfà kọjá tó bá ti wọnú ilẹ̀kùn kan wọ́n tutì tó bá ti wọnú ilẹ̀kùn kan wọ́n tutì títí tí ò fi lè rí bí escape bí wọ́n ṣe abduct àfà nìyẹn. hátà ìdá àfùdọ̀ ìlàmúra wọ́dí àtin jàlísà ó wọlé débì kan tó wá rí arábìnrin náà rẹwà òun lárábìnrin tá à ń sọ yìí jáàlì sátìn ó jókòó wà ń dàha gùlámùn ọmọkùnrin kékeré kan ọmọ ọ̀dọ́ kékeré kan bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ wà bá tó ìyá tó ń fi ha khamurun àti kẹ́ẹ̀gì kan tó tóbi tí ọtí wà ń bẹ̀ faqalat arábìnrin yẹn ni inna lam nad'uka li shahadatin àfà akúrọ̀ tẹ̀ ni o ọdẹ ti wọ̀ gbogbo lẹ̀kùn tí ń bẹ lẹ́yìn rẹ̀ pápátá la títì ìpè tá àpè ọkọ̀ wá jẹ́rìí ọ̀rọ̀ o àfihàn tàn ẹ́ wá ni walakin da'awtuka li taqtula hadha al-ghulam ntí mo ti torí ẹ̀ gbé ọ wá bí àfáà mo fẹ́ kó pa ọmọ kékeré tó rí lẹ́gbẹ̀ẹ́ mi yìí mo fẹ́ kó pa ọ̀ pa àyàn rí mọ́mọ́ bẹ́ẹ̀ mo fẹ́ kó pa àyàn lẹ́ni. aw taqa alayya tó bá wà lè ṣe yẹn mo fẹ́ fún ẹ lọ́pṣọ̀n kejì òun ni pé mo fẹ́ kó bá mi láṣepọ̀ mo fẹ́ kó bá mi sùn gidigidi. aw tashraba ka'san min al-khamri option kẹta tí mo fẹ́ fún ọ ní pé kí ni ọtí tí ń bẹ ńlẹ̀ yìí ìgò rẹ̀ yìí mo fẹ́ kó mú láti bẹ̀rẹ̀ dé parí. fàyín abẹ́ìtà tó bá wá kọ̀ tó ṣe bẹ́ẹ̀ ṣètù bíkà máa pariwo rẹ̀ síta wọ́n fàdá túkà yín wá dojú tì ọ́ ń sọ faraàlú kí ẹwẹ́ni tó lóun sin lọ́run tí gbogbo yẹn máa ń lọ bá lẹ́yìn ìlú òun lọ́wọ́ ká mi mọ́lẹ̀ yìí ó fẹ́ rẹ́pù mí ni o máa pariwo rẹ̀ síta àwọn èèyàn sì ní gbọ́gbọ́ èmi wọn gbàgbọ́. kọ́là àfàwà ni falamma ra'a annahu la budda lahu min dhalik nígbà táfà rí i pé wọ́n ti ká wọn mọ́ wọ́n dẹ̀ tí ọwọ́ ti bà wọn ìkànnù mẹ́ta tán ní òun ní láti ṣe kànnù mẹ́tẹ̀ẹ̀ta yìí òun gbọ́dọ̀ ṣe nǹkan kan bóun ò bá ṣe kànnù mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ò lè bọ́ ń bí. kọ́lá iskini ka'san min al-khamri ó wá gbé ti pípààyàn yẹ̀wò ó rí i pé ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ Ọlọ́run ni kí wọ́n pààyàn tànàbí ni la yazalu ahadukum fi fushatin min dinihi ma lam yusib daman haraman aw kama qala ẹnikẹ́ni nínú yín ẹ̀sìn rẹ̀ lálàáfíà gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kó kọlù ó sì ṣe é àforíjìn rẹ̀ dùn ún rí ma lam yusib daman haraman tó bá ti dẹ̀jẹ̀ lẹ̀rí tó bá ti dẹ̀jẹ̀ tí ọ̀tọ̀ lẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ fúyẹ́ wájú Ọlọ́run ẹ̀ṣẹ̀ rẹ̀ fúyẹ́ wájú Ọlọ́run ọ̀nà tí eléyìí òun kẹ́ hàn ń gbọ́dọ̀ pọmọ lọ́mọ ọtún wá wo ti ṣìnà ń ká ṣìnà náà ìṣẹ̀ṣẹ̀ kékeré lọ́dọ̀ Ọlọ́run má jẹ́ ń ṣe yẹn èyí tí mo rò pé fúyẹ́ nu mẹ́tẹ̀ẹ̀ta ní pé bóyá kí n mu ọtí ìṣebí mímu lásán ni oni eba iskini ka'san min al-khamri eba ń bu kọ́ọ̀pù kan máa mú ń bẹ̀ fásà kọ́ tí wọ́ ọba mú ndata fa mú tán kí ni ìdùn àṣẹ bí ṣe máa rí ni ó ní zìdí ni ọtí ti ń pa already tọrọ ti tẹ́ gbé wá fún ọtí gidi ni ọtí ti tètè pààyàn ó ní zìdí ni eba ń bu sí ó tún fúnra ẹ̀ lọ́nà kọ́ọ̀pù sí wọn sí kí eba ń bu sí àwọn náà rẹ́rìn pé ọwọ́ ti bá àfáà yìí falam tazal hatta waqa'a alayha ó mutí nígbà tó ti yójú níbi ọtí tí ọmọ ti ń ṣe mọ́ option kejì tí ó wà available mọ́ option kẹta tí ó wà available mọ́ fúnra ara àfáà ló exercise gbogbo option yòókù
ṣé bọ́ tí lásán ló lóun fẹ́ mu tóun fi jáde fún rẹ̀ ló béèrè fún pé ó yá ẹja ṣe kinní ẹ̀ kan ó padà súnmọ́ obìnrin wọn padà kọlù wakọ́tàlá nafsa ọmọ tí wọ́n sì ní wọ́n fún lọ́pṣọ̀n kẹta ipe bóyá tí kò bá fẹ́ mu tí ò bá sì fẹ́ bóbìnrin sùn bóyá kó pọmọ fún rẹ̀ ló tún béèrè fún pé ẹjẹ́ ń pọmọ yìí ọ̀pá gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ló ṣe látara ọtí Uthman ibn Affan sàbí ànábì pàtàkì onífàṣẹ́nibul khamra ẹ lọ jìnnà sọtí fa innahu wallahi ó ní mo fọlọ́n búra la yajtami'u ìmánu wa idmanu khamr èèyàn lè péré múmi-ní kó tó wá jọ́ lọ́tí gbogbo ẹ̀yin tẹ̀ ń tọ́tí ẹlòmíì òní èmi kan ta ni bísínẹ́sì ní ọrọ̀ ajé lásán là ń ṣe kódà ẹlòmíì kórìíra rẹ̀ kọ̀ tá directly bet kọ̀ mọ́ pé òun ra shares sí company ọtí tọ́ra àwọn iléeṣẹ́ ọtí ní Nàìjíríà ń bẹ tí wọ́n list tó wà listed ní publicly listed ní under Nigerian Security Commission unit trust tó lọ kówó sí àbí mutual fund tó kówó sí ọmọ bí tí wọ́n invest owó rẹ̀ sí bóyá iléeṣẹ́ ọtí wà níbi tí wọ́n invest owó rẹ̀ sí tán ra shares fún ọ síbẹ̀ kí ni ìtumọ̀ shares ìtumọ̀ ẹ̀ ní pé owner company tí ń ṣọtí ni ọ́ torí ownership lọ rà síbẹ̀ ǹdó yẹ̀ wò àbíjọ́ àkìyàmọ̀ ló tó fẹ́ kọ́lọ́hún ó tu fún ọ lógìgì Sayyidina Usmanu ní la yajtami'u ìmánu wa idmanu khamr ìmutí kí yóò bàjẹ́ ọtí mímu àti ìmánì méjèèjì ò lè pàdé nínú ọkàn kan náà fi sọ́dírì rajulin abadan kò lè pàdé nínú ọkàn ìkan ó fi kan lẹ̀ fún kan nínú kọ́ ọjọ́ mùtí àbí kò sì jẹ́ múmìnì ó jẹ́ kan nínú méjèèjì ò lè jẹ́ méjèèjì papọ̀ wala yushikanna ahaduhuma an yukhrija sahibahu ẹ̀kọ́ ọtí mímu nìyẹn tí fẹ́ni tó bá ti mójútó ọtí mímu tí ó tààrà ọtí tó ti dọ̀tọ̀ Ọlọ́run ọba rẹ̀ kò sérè ń bẹ kò sí tí yẹn fẹ́ mú ń bẹ kò sádùn tí ń bẹ ń bẹ tí ò sí lára ṣúgà tí ò sí lára oyin kí lọ wá débẹ̀ oníwà mawridin fil ma'adi tufdi minhu ila tinatil khabali afa Zaidul Fazazi Abu Zaidul Fazazi ó ní kí lọ fẹ́ mú lára ọtí tó ẹ́ pé tó bá mú ibi tí ó padà gbé ọkàn ibi tí ó padà gbé ọjà sí ni tinatul khabali ààyè kan nù náà Nabi sallallahu alaihi wasallam ní àwọn ọ̀mùtí ni ó wà ń bẹ omi tí wọ́n máa mu òun ni ọyún tó bá jáde látara àwọn ọmọ náà jahannama ọyún tó bá jáde látara wọn nígbà tí wọ́n bá jóná àwọn ọyún tí ń bá ń jáde látara wọn yẹn ni wọ́n máa fún gbogbo ọ̀mùtí mu nínú náà ọlọ́mọ ṣe wá ní ọmọ náà ó mọ̀ ṣe wá lọ́mùtí. ó ní farajil haqqa la tu'allili nafsaka fil fawzi bil muhali farajil haqqa ọ̀rọ̀ òdodo tá ń bọ̀ sọ yìí gbọ́ rajil haqqa yẹra rẹ̀ wò la tu'allili nafsaka fil fawzi bil muhali mọ́ fúnra rẹ̀ lómi burúkú mu omi tí yẹn máa ń mu sínú ọkàn tí máa fi tan rẹ̀ pé ṣe bí ìrònú mòrò débẹ̀ mo ronú ló jẹ mọ́ yu'allilu nafsaka aw tu'allilu nafsaka mọ́ fúnra rẹ̀ lómi burúkú mu omi àwíjàre tí ọ̀dà fil fawzi bil muhali ń pè nǹkan bẹ tó fẹ́ rí lára ọtí mímu ìrònú ló gbé ọ débẹ̀ tó bá ti wá mu tí ò ní ronú mọ́ kí tó bá ti wá mu tí ó fi pàrònú rẹ̀ ọtí kì í pàrònú rẹ̀ ìrònú tó gbé kalẹ̀ sẹ́gbẹ́ kan yẹn náà tó bá mutí nígbà tó ti bá dá lójú rẹ̀ ó padà sí di ìrònú ọ̀hún ọtí òun gángan tó wá dá wàhálà alẹ̀ ságọ́ ara rẹ̀ débi pé òun náà tún padà bí ìrònú míì sínú ìgbésí ayé rẹ̀ kó wàá wò achieve nǹkan kan bẹ́ẹ̀ ẹlòmíín náà ti dọ̀mùtí látara àmú àgbo àmú gbogbo alẹ́ àmú tíyẹn fi mọ bóbìnrin láṣepọ̀ ní tó sọ̀hún dọ̀mùtí nù mo fẹ́ tẹ́yàwó mi lọ́rùn tipa ló sọ ọ́ dò mùkúmu mo fẹ́ lọ ẹ̀mẹ́je mo fẹ́ lọ ẹ̀mẹ́sàn ló fi mú mùkúmu káàkiri gbogbo tó wà alcoholic nígbà tó wá ṣe bẹ́ẹ̀ tán kọ́ tó o bá rówó fún ìyàwó rẹ̀ ṣé o wá jèrè ọkàn ìyàwó rẹ̀ kò sí bó ṣe lé ló gùdù lórí bẹ́ẹ̀dì tó o bá tún lówó lọ́wọ́ ó tún bẹ̀rẹ̀ ìrìn àjò míì ó tún dọ̀tọ́ ọlọ́run dín pé o fẹ́ tẹ́yàwó rẹ̀ lọ́rùn di owó o fẹ́ tẹ́yàwó rẹ̀ lọ́rùn oṣogun owó o fẹ́ tẹ́yàwó rẹ̀ lọ́rùn ọlọ́mù mùkúmu o tún ní tẹ́yàwó rẹ̀ lọ́rùn at the end of the time náà tẹ̀tẹ̀ bá ti àríyànú ìyàwó rẹ̀ tó ríyànú ọlọ́run kí ló jèrè ń bẹ̀ wọ́dọ́rà ilallahi ó ní tó pè rẹ̀ ní pé kó tètè padà sọ́dọ̀ ọlọ́run kó tètè jírẹ̀bẹ̀ wastaqilhu kó wá foríjì yẹn fa innahu khairu mustaqalin torún ló léere lẹ́ni tí yẹn lè wá àforíjì lọ́dọ̀ ẹ̀ kò sígbà tí yẹn dé tí ò ní gbàyàn kò sígbà tí yẹn padà sọ́dọ̀ ọlọ́run tí ò ní gbàyàn lẹ́rú pé màá foríjì yẹn màá kẹ́ kò síbọ́ tí òun ṣe lè pọ̀ tó kò síbi tàtẹ̀yìn wá ṣe lè pọ̀ tó ọlọ́run rẹ́dí àti foríjì hàn ọlọ́run rẹ́dí àti ṣàánú ẹ̀ kọ́lọ́mọṣà foríjì wa kó ṣàánú wa. wasalihu fawzan yujibi káfọ́dílà ń béèrè oore lọ́dọ̀ ọlọ́run tíyẹn bá túbá àsìkò tó o bá túbá yẹn tó o bá tún sọ fọlọ́run pé mò ń fẹ́ nǹkan báyìí torí relationship wa àtọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ dán mọ́ra yín ni
tó bá sọ fọ́lọ́run pé mo ń fẹ́ nǹkan báyìí fi tauba yẹn béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run kó fi lé ọ lọ́wọ́. wàhálì jawabun bila su'alin ya sahilam tẹkùntù baálé ànkàfà mọ́ńdàlẹ́dẹ́ yóò baálé. gbogbo ń tà sọ yìí tó bá ní ọkàn ẹ́ tó bá láwo òdà kan mọ́ ni tó bá ní gbogbo ọ̀rọ̀ wa àbọ̀rọ̀ rẹ̀ ọkàn wa ńlám tù baálé ànkàfà mọ́ńdàlẹ́dẹ́ yóò baálé táwa lọ́kàn. ṣé tó bá ń jí àwọn ajú Ọlọ́run sọ́kàn mi ṣé tó bá ń jí àwọn ajú Ọlọ́run ṣé nǹkan kan affect èmi ń bẹ̀ tó bá ní kọ̀kẹ́ mi náà torí mi ò bọ́ ọmú mbẹ́ ìwọ náà lọ́kàn. ńlám tẹkùn tó baálé ànkà fàmọ́nzà lẹ́dí yóò baálé. tó bá sì ti palẹ̀ mọ́ fálkì àmọ́ rẹ̀ tó bá sì ti palẹ̀ mọ́ fún mi tó fẹ́ dé síwájú Ọlọ́run ọba táwa lọ́fẹ́ bọ́ palẹ̀ mọ́. àáfà àti mutí gbogbo ẹ̀yin àáfà tẹ́ gbégbó ọtí sẹ́nu tẹ́ fẹ́ yọ tẹ́ sọ̀rọ̀ ayín dọ̀ mutí tẹ́ ń ti gbogbo òǹkéwú lójú káàkiri ńlám tó baálò fàmán yóò baálé. tírú yín ọba tún jẹ́ example gidi láwùjọ tírú yín bá lẹ̀ kí ẹ̀ láti bá ayé jẹ́ fàmán yóò baálé táwa ló yẹ kó kí ẹ̀ ta ló yẹ kó tún ayé ṣe. Ọlọ́mọ fi wá sínú ọba yìí jẹ́ o gbogbo ẹni tádánwò ọtí kàn Ọlọ́mọ ṣáà jíkọ̀rọ̀ wọn lọ́rùn láti jáwọ́ ńbẹ̀ láti já ẹnu ńbẹ̀ la ilaha illallah. gbogbo ẹni tí ò tí kàn Ọlọ́mọ sọ wá dọ̀mọ̀ tí o mọ sọ wá dọ̀tá rẹ gbogbo ibi yòókù tí gbogbo wa ti ń ṣe lọ́wọ́n ọba ní kọ̀rọ̀ àti ní gbangba Ọlọ́mọ ṣáà forí rẹ̀ jìn wá Ọlọ́mọ ṣáà forí rẹ̀ jìn wá Ọlọ́mọ ṣáà forí rẹ̀ jìn wá. má gbàgbé pé ní jímọ̀ ẹja sàṣàlátù tó pọ̀ fún òjíṣẹ́ ńlá nàbì sallallahu alaihi wasallam káka suratul káfí káyé ti lọ jímọ̀ ọlọ́njẹ́ aṣọ́pọ̀lọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.